tó àgọ́ àjálẹ̀ o ní gbogbo tìbútòrò ibikíbi tí ọwọ́jà ètò mi ìbá ti ń kàn yín. A kú bílù ti rí àsìkò mọ́rọ̀ ọdún òyàbò yóò bá wa láyọ̀ àtàláfíà ní gbogbo ibikíbi tá a bá wà, gbogbo lẹ̀kílẹ̀ tá a bá wà. Ayọ̀lá ó sọdún agbára lọ́wọ́ Elédùmarè àtúnṣílẹ̀kọ̀ ọjọ́ òní. Tó ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọ̀jọ́ kúdà, ọba tó gbọ́ngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba tí kì í tọrọ jẹ, ọba tí kì í tọrọ mu, ọba tẹ́bi kì í pa, ọba tí kì í sunkún, ọba tí kì í kábàámà lórí gbogbo ohun tó dá, tó fọwọ́ rẹ̀ dá. Àwọn bí àṣà àwọn kan wà ní Ọlọ́run kábàámà ńgbà tó dé èèyàn tán irọ́ ohun gbogbo ẹ̀, kò sí ní tó kọ́ Ọlọ́run. Tọ́rọ ẹ̀ la fi pè ní ọba tó gbọ́ngbọ́n tí ò fara ti nǹkan kan. Ọ̀rọ̀ lórí ìlà ìlò tí ń bẹ ní orílẹ̀-èdè yìí. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo. Ẹ rí ìṣẹ̀lẹ̀ kíṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó gba orúkọ gidi tí bàbá àti ìyá sọ wá, tí ó fún wa lórúkọ ọ̀bànújẹ́. Ọlọ́ọ̀ba tó láyé má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa o, kò ní ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ń gbọ́ ètò ìlálẹ̀ yìí. Ṣùgbọ́n kíní kan bẹ tí mo fẹ́ kẹ́ èèyàn mi, tí mo fẹ́ kẹ́ lọ dìmọ́ nínú ètò tá a fẹ́ ṣe lálẹ́ yìí. Òun ni lórí ọ̀rọ̀ wàhálà tó ṣẹlẹ̀ n'Íbàdàn, Anambra àtẹlẹ́ tó ṣẹlẹ̀ ní Àbújá. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan, ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ó ní ẹ̀kọ́ kan tí mo fẹ́ káwọn èèyàn lọ kọ́ lénìí. Táwọn bàbá wa máa ń sọ wípé kò dáa kó lóòótọ́ kó kú sí pókà, kò sunwọ̀n kẹ́ni tó gbé òótọ́ dání ká máa bá níbi ìpáyín kékeré pò gangan ni wàhálà wa ń dé bá. Alhaji Oríyọmí Hamzat àti Naomi, àdánwò tí ó dé bá wa tá à ní rẹ́nu sọ̀rọ̀ níta gbangba tí wọ́n mọ̀ bèrè lọ́wọ́ pé ìwọ náà ṣe wá ṣe báwọn. Ẹni tí ò gbọ́n tó yàn yóò wá mọ́ sọ fún yàn pé ó ṣe wá ṣe báyẹn. Ọlọ́mọdé àkàrò àdánwò náà. Mo ṣe fídíò kan níbi oṣù mélòó sẹ́yìn, ó ti póṣù báyìí, tọrọ ọdún tó kọjá lọ ni mo ṣe, no ọdún yìí ni mo ṣe, tí mo sọ̀rọ̀ nípa ajé. Nígbà tí mo sọ̀rọ̀ nípa ajé, mo sọ̀rọ̀ nípa èrò Yorùbá, nípa kí ni Yorùbá rò, kí lè ròǹgbà wọn lórí ajé, lórí owó. Àwọn ìran wa tá ti ara wọn jáde yìí, tá jọ ń pera wa ní Yorùbá, ló burú jù nípa ká fún èèyàn ọkọ̀ tí ì ṣe tèèyàn tádánwò kan bá dé. Bí àkíyèsí, tí ẹ bá ní ọ̀rẹ́ tàbí tẹ́yìn ní ọ̀rẹ́ kan tí ọwọ́ rẹ̀ ò lọ sókè dáadáa, tọ́lọ́run wá kẹ́yìn jùlọ, tó wá dàkókò ebi àbí àkókò bí àsìkò ọdún báyìí, tẹ́ wá ní kẹ́yìn náà extend ìfẹ́ sí, tẹ́ ẹ bá ṣọ́ra ẹ sì gbórúkọ. Ìrírí mo fẹ́ fi sọ̀rọ̀ lẹ́ni nílé tó ṣẹlẹ̀ sí mi tí mo dúró yìí. Ní 2004
tí gbogbo àwa tá a wá láti ibì kankan náà nílùú òkè tá a jókòó sọ́dọ̀ ẹ̀gbọ́n kan lérí àìdímù. ẹ̀gbọ́n yìí ló wá ń fún wa lóúnjẹ àníṣẹ́ ṣùgbọ́n bá ṣe tọ́gà bá tẹ́ ẹ̀gbọ́n yẹn bá ní là ń bá ẹ̀gbọ́n yẹn ṣe tó dẹ̀ ń yọ bíi tọ́rọ́ kọ́bọ̀ nígbà yẹn. ẹ̀gbọ́n yẹn ò dẹ̀ bínú tó ráwọn ọmọ ìyá tiẹ̀ náà wà láàrin wa tájọ ń gbé. òun ló nílé òun sì ló ní bísínẹ́sì, àwa ò níṣẹ́ akànṣe sọ́dọ̀ ìyá fi ń wáṣẹ́, bọ̀ tíṣẹ́ bá tó bá níṣẹ́ nígboro a máa ń tẹ̀lé lọ gbàlẹ́ ìṣòwò sówó káàdì àárín ń bẹ̀ àbọ̀wó tá a fi jẹ. kí ní kúkúrú kí ni mo fẹ́ fàyọ, a ti ń lo oṣù mẹ́jọ nílé ẹ̀gbọ́n yìí. ẹ̀gbọ́n yẹn wá ń wo pé ṣáyé ò ní sọ mí lẹ́nu torí ìlú kan náà ni gbogbo wa ti jọjọ wá. ẹ̀gbọ́n yẹn wá pè wá jókòó ńjọ́ kan, ó ní mo fẹ́ ṣe sacrifice kan, mo fẹ́ wá owó fún gbogbo yín kẹ́ lọ gbalé bó ṣe yàrá kọ̀ọ̀kan kí gbogbo yín lọ gbà kẹ́ á máa wá bẹ́ẹ̀ ṣe máa jẹun tẹ́ máa mú lọ́wọ́ ara yín. àwọn èèyàn ní kí ló dé bọ̀dá, ó ní tèmi yé mi, ó nígbà tí a bá lọlé ọdún nísìn mọ́tò mi bíi 3 nínú àwọn mọ́tò mi náà là á kó sẹ́yà ìdí gbogbo wọn wọ́ lọlé ọdún á tún jọ̀wọ́ padà wá tó bá di January. ó ní bó làwọn ìyá tó bí yín àwọn bàbá yín ò sí ní máa rò pé èmi ni mò ń lo àìsíkí yín. ọ̀rọ̀ yẹn gbogbo àwọn yòókù wọn dákẹ́, èmi nìkan ni mo mèsì ọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. mo wá dá bọ̀dá lóhùn, mo ní bọ̀dá ẹni balẹ̀ lásìkí wa ẹni náà òpònú ayé àti tọ̀run ni. bọ̀dá ní kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀, mo ní nítorí pé àwa fúnra ara wa gan tá a lásìkí wa ò tó kò lè ra àmàlà àpò kan kó dẹ̀ fògùn fetí lẹ́gbẹ̀ẹ́ tí ìbá sọ pẹ́lọpẹ́ yín tá a fi ń jẹun sáàmù kankan débi báyìí ni. àsìkí wo wálẹ̀ wá ń lò tí bá sì kí yín ìbá bá yín lẹ́nu pé tí ń jẹ tí ń mu làwọn adébáyé ń bí. bọ̀dá ẹ má dẹ́rẹ́ bọ̀dọ̀ ilé ìjẹ́ ká ní bọ̀dọ̀ sọ nǹkan tó bá rí. bọ̀dá yẹn wù mí ní tèmi yé mi sí ni wọ́n yí orúkọ tó bàbá àtìyá tí ó sọ wọ́n bá yí padà sínú ẹ̀rọ fọ́nsìn. ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní 2004, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ bíi 20 years ago. ẹ wo ọ̀rọ̀ yẹn tó wá jẹ jáde nígbà tí ọ̀rẹ́ mi kan tó dé láti China, mi ní dárúkọ òun náà, ọlọ́run wá bless ẹ̀, ó kọ́lé sí lambẹ́ńbí. kó tó di pé kọ́lé yẹn ilé ẹ̀ lájúwọ̀n láti lọ́ máa ń bá aṣọ dún. every Christmas á lọ bá yóò pàgbò àmọ́ tí a ṣe fàájì. làbá ń gbọ́ káàkiri máa ní ọdọọdún ní pàgbò yìí ti ń fa lásìkò àwọn èèyàn ní ọlọ́rọ̀ bá o. níjọ́ tọ́rọ̀ yìí jẹ jáde mo sọ fún ọjọ́ náà lọ́hùn, mo rẹ́rìn-ín, mo ní ọ̀rẹ́ ìwọ sáà máa wò ó tiẹ̀ tó bá ti rówó tó pàgbò tọdún yìí tún pa àwọn tí wọ́n sọ ni wọn ò ní wá, àwọn míì ó tún wá tó jẹ́ tuntun tójó rẹ̀ tí wọ́n wà bọ̀ ẹ̀rù ń bà ó ní òun fẹ́ àmọ́ nìkan sí gágá láì mọ̀ pé kádàrá oníkálukú lóníkálukú ń lò. kádàrá oníkálukú lóníkálukú ń lò wàláì. ṣe rí àwọn tó wọ́pọ̀ tí mo sábà ro èrò jù, sorry to say it, torí mi ní parọ́ lórí ìkànnì láíláí. àwọn èèyàn wa tán bá lọ sílùú òyìnbó wọ́n máa tètè ń bìlíìfù nínú àwọn nǹkan báyìí púpọ̀ jù. tó bá jẹ́ pé kéèyàn fún yàn lóúnjẹ ìmọ̀ gbà sí kéèyàn ni kò yẹ kí irú àwọn Dangote olówó, kò yẹ kí irú àwọn Dangote kí wọ́n di nǹkan, irú àwọn Jimoh Ibrahim kò yẹ kí wọ́n dá tí wọ́n dà, irú bàbá Bọ́lá Ahmed Tinubu kò yẹ kó dá tó dà, gbogbo wọn jẹ́ sàrà ńlẹ̀ kéwù. gbogbo àwọn IBB tẹ́ ń wò yìí, gbogbo èmi ní Abacha ni kò yẹ kí wọ́n dá tí wọ́n dà yẹn láyé wọn. gbogbo wa pátátá àdó ìlàjẹ sàrà àlè kéwù.
ilé kẹ́mísì ní sàárà ni wọ́n kẹlẹ̀ pé ní ẹ wá jẹ́ sàárà láwọ̀ lọ gírírírí. ìyẹn sọ pé kò sí irú rẹ̀ o, pé àwọn èèyàn kì í lò ó nílànà míì, but ó scarce. ẹ mọ̀ jẹun parọ́ tàn yín jẹ. ẹni tí ó lo tí ó fi odidi èèyàn bíi 50 so oògùn ọ̀la, ẹni náà ó múra. ẹ mọ̀ jẹun parọ́ tàn yín jẹ, yóò múra gan o. ní Nàìjíríà tájọ wà nù rẹ̀ yìí, ẹni tó wọn ò múra. Alhaji Oríyọmí Hamzat, mo kàn bá yín wí fún nǹkan kan, ẹ ké sára tó. àtùpà ní ẹ wá rí náà rí di ara yín. n tó dùn mí lórí ọ̀rọ̀ Alhaji Hamzat nù. rọtìrọtì tí ń bẹ lára Alhaji Hamzat ti pẹ́ tí wọ́n ti ń wá kó balẹ̀. wọ́n fẹ́ ká Hamzat ó balẹ̀ kí wọ́n lè rí nǹkan sọ pé àwọn làwọn fẹ̀yìn rẹ̀ lélẹ̀. ṣùgbọ́n gbogbo orú nǹkan báyìí ló yẹ kí Alhaji ó máa kíyèsára fún. ó yẹ kí ẹ máa fojú sùnmùnùkùn wò ó tí kéèsì báyìí bá ti wáyé. ẹ máa gbọ́n lé ilé ọkọ kẹ́ ẹ tó gbọ́n lé àlè. ọ̀dọ́ tí ó ṣe ni a máa gbọ́n jù yàn lọ o. ìgbàgbọ́ wà lórí yẹn tó ṣùọ̀. tí ó ṣe ni a máa gbọ́n jù ni lọ. ṣùgbọ́n nígbà míì tí ẹ bá jẹ́ ọmọ orí ìrìn, ọmọ orí stíríìtì, tẹ bá rí àwọn nǹkan kan tó fara hàn báyìí, ẹ máa ṣe tìfura tìfura. ẹ máa ṣe tìfura tìfura. Naomi tẹ́ ń wò, òun kàn ṣe ó kọ sí bọ́lọ́run ṣe rán, kò mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ. ìrìn àjò ayé jù bẹ́ẹ̀ lọ. òun náà kàn rò pé òun fẹ́ ṣàánú. nígbà tí àwọn èèyàn wá ń jáde láti ìlú òyìnbó tán wá ń ṣe fídíò pé wọ́n fi wọ́n ṣe oṣó ni, ṣé Naomi ò ti máa gbélé ọlá? oṣó wo ni Naomi ń wá kéèyàn ó fún odidi ọba kó dẹ̀ fi ọba lẹ̀, ọba Ọ̀ọ̀ni tí ìṣọba ti ń tọrọ jẹ o. kì í ṣàwọn ọba bí àwọn ọba Olúwo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá scammer káàkiri àdúgbò. ọba ńlá tí fọba jẹ odidi Ọ̀ọ̀ni òrìṣà ni Naomi fẹ́. ṣébi ilé pàmbẹ ni kóun gangan fúnra rẹ̀ tó wá lè sọ pé òun tiẹ̀ wá tó gbé ààfin mọ́ òun fẹ́ fọba lẹ̀? ṣé kò ní tó gbẹ́kẹ̀lé tó fi wá jẹ́ pé oṣó tí ó mọ gbẹ̀mí èèyàn ní mọ̀ wá wá kiri? ẹ̀yin èèyàn ẹ lọ lo common sense. ẹ lọ lo common sense. tọ́rọ̀ bá débi ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀. common sense la nídìí. ìtì máa ń pariwo gbogbo nǹkan lé ayé ni kì í ṣe ká gbọ́rọ̀ gírì kẹ́dẹ̀ bọ́ sórí atẹ́gùn kẹ́ máa sọ̀rọ̀ lọ. wéwéwéwé ó ti fi gbọ́n ṣe kínní kan. lódodo ìlú wa ò ní àwa organize ní Nàìjíríà. àwa organize ní Nàìjíríà. system wa ò tí ì balance dé level ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó. ẹ̀yin system yín balance kò sí ẹ̀ wá gba sàárà nílùú òyìnbó, kò síbi tán ti ń ṣe é. nítorí pé ìjọba ní ṣe sàárà fáwọn èèyàn ń bẹ̀ fún ara wọn. bọ́ ibi ìjọba tiwa gangan fẹ́ gba oúnjẹ lẹ́nu àwa tá à ń rí jẹ, ìwọ̀nba kónkóló tá à ń jẹun. àwọn tó wà ń jọba tẹ́ ń wò wèrè nínú àwọn gan fẹ́ gbà kó lẹ́nu wa káwọn lọ dájẹ́ kọ́mọ tí wọ́n yó kán ara wa ká sòsò títí ká sọ pé àti ìjẹ́ látàná kan ní ẹ̀yẹ́ ẹ̀sìn kan tá a fẹ́ rè. níjọba tó yẹ pé rẹ́sì agolo kan gan lòún gan fi ń lọ dídí agbolé. sáwọn ìjọba tí àwa máa pọ́n lérè yìí. tá a bá wá rí èèyàn kan tó dìde tó volunteer rẹ̀ láti ṣàánú, òun lè fi máa rí tó rò máa ń pọ̀. ókè títí Ìbàdàn lọ, ṣé kò ṣẹlẹ̀ l'Anambra lónìí? èní kan 22 àbí 21? èní 21. ṣé kò ṣẹlẹ̀ n'Ìbàdàn ní Anambra lẹ́nìí? ṣé kò ṣẹlẹ̀ l'Àbújá lẹ́nìí? èèyàn 10 kú l'Àbújá títí Anambra ló ń ka èèyàn ti kú lọ rẹpẹtẹ mẹ́rin náà. stampede náà ni the same stampede. kí ni wọ́n lọ gbà? palliative oúnjẹ. ẹ̀yin tẹ́ wá jáde láti ìlú òyìnbó tẹ́ ń bú Naomi àti Alhaji Oríyọmí Hamzat pé wọ́n fi ṣòwò ni, wọ́n fẹ́ fi ṣe spiritual kínní ni. ṣé spiritual ní t'Àbújá, spiritual ní t'Anambra? ṣé Naomi náà ló ṣe é? ṣé Alhaji Oríyọmí Hamzat ló organize t'Àbújá àti ti
àti ti Tanambra ẹ jẹ́ aṣòdodo ọ̀rọ̀ ẹ má kàn máa jẹ́ a máa gbégbé ẹnu gbọ̀ngbọ̀n wá sórí line sórí ìlà kákan máa sọ̀rọ̀ torí ẹ̀ ni mo ṣe máa ń sọ pé common sense nìkan tẹ́ ẹ bá ti rí inú téèyàn kan ṣe ẹ padà lẹ́yìn ọ̀ǹtọ̀ ọ̀hún kí ni tẹ́ ẹ fẹ́ gbà nìkẹ́ bá orúkọ èèyàn ó bàjẹ́ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gbà kẹ́ ẹ ra orúkọ èèyàn kan mọ́ nínú ẹ̀rọ̀fọ̀ kí ni tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ kí ni ìwúrí yín kí ni ìdùnnú yín lórí ẹ̀ kí ni ìdùnnú kí ni tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ gbogbo media houses tó gbé kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ gbà màá sọ̀tọ̀ kékeré kan lé ní ìfún yín kẹ́ lè mọ irú structure tó wà Nàìjíríà ní ọdún kan former company tí mo ti ṣiṣẹ́ mi ní dárúkọ ẹ̀ chairman mi ó wà ó ń bọ̀ ara àwọn guest wa kan wá fẹ́ fún àwọn staff lówó pé ó fẹ́ fún wọn ní tips ó ti wá kó owó yẹn jáde 2k lọ́dún náà lọ́n owó yẹn value gan ó wá ha fáwọn yẹn ní méjì 1000 méjì bàbá wa kọjá bàbá dẹ̀ ṣe máa ń dress ní chairman tá à ń sọ yìí bó ṣe máa ń dress ẹ̀ lè mọ̀ pé òun ló ní company yẹn wọ́n wá na ọwọ́ 2k yẹn sí bàbá náà wá gbà bó dà sápò that is our culture bó ṣe rí Nàìjíríà nù ẹ̀yin aráàlú òyìnbó lẹ mọ́ bó ṣe ti rú nǹkan báyẹn nítorí pé ibi tẹ́ ti rí wà pẹ̀lú rọrùn àwa ò rówó pẹ̀lú rọrùn bí ẹbí anybody Nàìjíríà even tẹ́ bá rí mílíọ̀nù Nàìjíríà tẹ́ bá ní kó explain bó ṣe rówó ẹ̀ mọ̀ pé kò rọrùn tẹ́ bá lóṣèlú tí ó lówó lọ́wọ́ ní country tí ń rówó ná tẹ́ bá béèrè lọ́wọ́ òun gbọ́ mọ̀ sọ fún pé kò rọrùn because kò rọrùn láti canvas àwọn èèyàn kan dìbò fún kò rọrùn bí ilẹ̀ Áfíríkà ilẹ̀ tí ọrọ̀ rírí ò rọrùn bẹ̀ ni kò dàbí ọ̀dọ̀ tí yín ẹwọ tó tí mo ṣe lẹ́ni ìjà ọ̀nà ti múná dé gbẹ̀yìn wọ́n múná lọ látọ̀sán wọ́n ṣe múná ní alẹ́ ìdí mo sáré ṣe nǹkan tó fẹ́ ṣe àwọn nǹkan táwọn ń pass through ní so iná ń lọ lọ́dọ̀ títí ibi títí wa ìgbà mẹ́wàá tẹ́ bá sẹ́ẹ̀tì kankan lè pé òkè kí ni mo fẹ́ fi rówó jẹ́ kí n plan kí ni kí n ṣe tí iná bá lọ mọ́ yín lọ́wọ́ ń bẹ̀ ìkíní yẹn flop nìyẹn ó dijọ́ mi ọjọ́ rí ẹni yẹn lè bébí sùn nítorí ẹ̀ ẹ̀ẹ̀mẹyàn tí ń sùn lébi ní kọ́ńtírì yìí ni adẹ ń sọ fún yín ẹ̀yin náà dẹ̀ ń wálé ẹ̀ ń fojú ara yín rí pọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat láìda lẹ́yìn náà ń ṣe palliative fáwọn èèyàn ṣùgbọ́n gbà tẹ́ bá ṣe títí gbogbo ayé ni ó gbọ́ lẹ́ẹ̀ pariwo pé ẹ fẹ́ fáwọn ẹ̀wọ̀n kìnìkan lóyún kìnìkan àwọn tẹ́ ẹ mọ̀ rí Alhaji Oríyọmí Hamzat ti ń ṣe tipẹ́ àdẹ̀mọ́ tó jọ ọmọkùnrin yìí máa ń rí challenges tí máa ń face ojú ẹ̀ máa ń rí gan ògo dẹni bógo rẹ bá ṣe tó ni challenges rẹ ó ṣe tó kò sọgbọ́n tó fẹ́ dá Alhaji Oríyọmí Hamzat olóòótọ́ ò gbọ́dọ̀ kú sí ipò ọ̀kà olóòótọ́ ni kò gbọ́dọ̀ kú sí ipò ọ̀kà ó lè máa jẹ̀bi lọ́dọ̀ títí yín o bọ̀ kò ṣàìdá sọ́dọ̀ tèmi rí èmi ò sì tí ì rí ibi títí ń ṣàìdá lẹ́yìn pé ń rẹ àwọn èèyàn lẹ́kún mọ́yẹ ìdílé tí Alhaji Hamzat Oríyọmí ti tù tó ti sọ wọ́n sínú ìdùnnú. problem kékeré wá wáyé ẹ wá tààgì ẹ bẹ̀rẹ̀ sí ní pè lórúkọ burúkú Yorùbá ẹ̀yin náà dẹ̀ la bá ń bẹ̀ ẹ̀yin la bá ń bẹ̀ ẹ̀yin la bá ń bẹ̀ Yorùbá ẹ mú Alhaji Oríyọmí Hamzat ó wá dùn ní wọ́n ní ìgbàgbé dé àṣírí gbàgbé ó gbàgbé ọjọ́ orí ọjọ́ pẹ́ àṣìwèrè gbàgbé ọjọ́ orí Yorùbá bí ìran Yorùbá ti rí nù torí ẹ̀ tẹ́ bá ń dẹ́sà òkété Yorùbá ẹ máa wọ ẹ̀yìn yín torí kẹlẹ́mi náà máa dẹ́sà yín látẹ̀yìn bí ìran Yorùbá ti rí nù bí ìran Yorùbá ti rí nù ṣùgbọ́n o mo nígbàgbọ́ wájú kínní kan àdúrà tèmi fún Naomi àti Alhaji Oríyọmí Hamzat àtàwọn chọ́ọ̀chì tó ṣẹlẹ̀ sí l'Àbújá
àti ibi tí wàhálà ti ṣẹlẹ̀ ní Anambra náà lénìí, mo fi ìmọ́lẹ̀ ọjọ́ yìí ní mo fi bẹ̀ Elédùmarè kó bá bòróró tùnú sí gbogbo àwọn ẹbí tàbúrú ìkàn, kọ́lọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn, torí pé ìrọ̀lọ́kàn ni ara ẹni tó lọ́mọ méjì lọ́mọ mẹ́ta ń bẹ. Ìyẹn jẹ́ ní. Number 2, ìjọba náà káwọn náà gbìyànjú kí wọ́n wá nǹkan ṣe. Ṣe rí púpọ̀ nínú ẹ̀ ìjọba lónìí o. Ó ṣàfihàn pé ebi ń pa orílẹ̀-èdè yìí tá a ti ń pariwo láti June. Ebi ń pa orílẹ̀-èdè yìí. Inú ebi ní Nàìjíríà wà. Inú ebi tẹ́ ẹ bá fún yàn ní 100,000 láti lóyìnbó, yóò jọ èyí tẹ́ wọ́n á lóyìnbó lójú pé ti fún ní 100,000. Bọ̀ mo fi Ọlọ́run àánú búra, tẹ́ni tó bá gba 100,000 Nàìjíríà bá dúró kó tó jọ́ mẹ́ta yóò tó ti máa tọrọ owó. Àṣírí mo sọ fún yín lénìí. Ẹni tí ẹ fún ní 100k ẹ bèrè dáadáa, ẹ pè wọ́n, yóò tó ti máa tọrọ owó. Bọ́n pàtí ẹ bá ra àpò ráìsì tí ẹbùn yẹn lọ́lẹ́ta tó dẹ̀ àpò ráìsì ní 82,000 àbí 85, eléyìí tó local rice ni o, kì í ṣe fọ́rẹ́ o. Tí ó bá ra fọ́rẹ́ bíi 110 115 ni o. Tó bá wá ra ráìsì yẹn tán, kíní kan ní ó fi ṣe ọbẹ̀ tí ó jẹ́ ń jọ Christmas àbí chicken. Ifo kó ra half, tó bá ra half bag rice ká sọ pé ó ra half bag 41,000. Yóò sá jẹun nínú ilé pẹ̀lú ọmọ, ṣé yóò sá ṣàtà sí? Ṣé ráìsì nìkan dẹ̀ ni ó mọ jẹ títí ìjọ Christmas? Ẹ padà tán rẹ́ni náà ń ta tí ó mọ̀ tún tọrọ owó. Owó devaluation ti bá náírà tẹ́ ń wò yẹn. Orúkọ lásán ló gbé lórí. Nígbà táwọn èèyàn lọ tó fún 5,000, tẹ́mi wọn wá ń bọ́ síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan míì ti wọ̀lú ni? Èèmọ̀ lẹ́rìí wọn. Sáyìn tẹ́rọra rí yẹn, èèmọ̀ ni. Gbogbo ẹni tó bá léèyàn nílùú òyìnbó àti gbogbo aráàlú òyìnbó tó bá léèyàn Nàìjíríà tó sì mọ̀ pé èèyàn ń bẹ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo tẹ́ ẹ bá lè fi ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́. Ebi ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sọ kinní kan ní Harambe nígbà tí mo ra ráìsì. Mo máa ń fáwọn èèyàn kan ráìsì tí má ti ra ráìsì sínú ilé. Ìyàwó mi ó bú díẹ̀ fáwọn èèyàn kọ̀ọ̀kan tá a mọ̀ pé bí irú ìyá tó ń gbálẹ̀ kọ́ńpáàndì wa á fún ní nǹkan. Àwọn arúgbó kọ̀ọ̀kan tá a mọ̀ ládùúgbò á fún wọn. A lè fẹ́ anybody ní nǹkan kan. Àṣírí mo gé fún yín yẹn. Wọ́n tá máa ń wò mí tí máa ń lọ, mo mọ̀ pé bí pè ní ránṣẹ́ ní bá dùn àní mi, I don't know. Bọ̀ mo mọ̀ pé agbára mi ò gbé. Torí mi náà ní age parent, mo ní àbúrò tí mo mọ̀ pé àwọn náà ó kù díẹ̀ káàtó fún. Èèyàn mélòó lèmi nìkan fẹ́ ṣe fún? Ibi tí problem ti wà nìyẹn. Àbúrò mi kan wà tó pé tí bá ti wọlé báyìí tó bá ti tán pín ráìsì lọ́wọ́ màá ní ó yá pín tiẹ̀ náà. Lọ́dún ìgbà tí wọ́n gbé ráìsì kan wá tí ẹnìkan láti UK tó sẹ́ndì ráìsì sí ìyàwó mi pé ókè o ẹ pín láàrin ara yẹn báyìí tí wọ́n pín ráìsì yẹn bẹ̀ yẹn tí bàbá yẹn wọlé ó jáde bẹ́ẹ̀ ni o. Mi ò lè sọ pé kó gbà nù ráìsì mi ò lè sọ fún. Àṣírí bẹ́ẹ̀ mo gé fún yín lénìí. Ìlú Nàìjíríà gbóná báyìí, ẹ̀yin jẹ́jẹ́ rọrùn níbi tẹ́ wà. Ẹni tí tó bá ṣẹlẹ̀ ní tiwa Nàìjíríà ń bí tó bá ti jọ márùn kan báyẹn, ẹ jókòó kẹ́ wádìí ọ̀rọ̀ yẹn dáadáa kẹ́ tó sọ. Ẹ kàn mọ́ torí ìgbónára obìnrin fi sọ̀rọ̀. Ẹ̀yin obìnrin méjì pàápàá jùlọ àǹtí KTNT àti Auto Bola ní tẹ́ jùlẹ̀ yẹn ó lè jẹ́ káwọn èèyàn hate yín torí wọ́n mọ àwọn tẹ́ dárúkọ yìí ń ṣerú ẹ wọ́n ṣe yàn bẹ́ẹ̀. Ẹ̀yin fúnra ara yín dẹ̀ mọ̀. Ìjọba ló kókù. Kí ọ̀nà ó dẹni ìjọba gbégbà kókù tí ìjọba gbà ṣe mistake. Ìjọba ṣe mistake láti carry out responsibility wọn lórí èèyàn wọn. Ṣùgbọ́n culture ní láfíríkà níjọ́ tí èmi ti gbọ́njú Nàìjíríà sí mo rí ẹrí ibi tí ìjọba ti ń take care aráàlú rí ni. Ṣé ẹ ti rí? Ẹ sọ fún mi. Ìjọba Awólọ́wọ̀ nìkan ló ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́, ló ṣe ìwòsàn ọ̀fẹ́, kíní kan ọ̀fẹ́. Ẹ sọ gọ́ọ̀mẹ̀ntì míì tó ti náwó sí nǹkan ọ̀fẹ́ fáráàlú. Kò sí.
tó máa fún yín lóúnjẹ wọ́n tó fògùn ẹgbẹ́ tí lẹ́gbẹ̀ẹ́. Gọ́ọ̀mẹ̀ntì ìlú kankan nílùú yìí ò lè ṣe. À ń pariwo, mo ń sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu gbà yẹn, mo ní infrastructure kọ́ lọ́rọ̀ wa kan, ebi ẹ lọ wo budget tí bàbá kọ jáde fún health fún the whole Nigeria 46 billion naira lè budget fún health, fún education 48 billion naira. Ẹ lọ wo nǹkan tí wọ́n budget fún àwọn National Assembly. Èèyàn ní 200 million lẹ́ni kí wọ́n pín 48 billion. Ẹ wá pín 146 billion fún èèyàn 46 péré, àwọn èèyàn 406 péré tí wọ́n 1 million. Ẹ ṣe budget fáwọn National Assembly àti both upper and lower house, ẹ budget 146 billion fún wọn tí wọ́n ná lọ́dún. Inú rẹ̀ ẹ tún change mọ́tò tẹ́ ra ńlá sí à, ẹ change fún wọn, ẹ change wardrobe allowance wọn, láì ṣe nǹkan kan faraàlú. Torí tán bá ṣe nǹkan ni kò yẹ kó jẹ́ pé responsibility àwọn Alhaji Oríyọmí Hamzat láti máa fún àwọn aráàlú lóúnjẹ. Olódodo tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ́ ń gbọ́ yìí, it's not their responsibility. Ṣé bó lọ́mọ tí àtìyàwó tẹ tó yẹ kó máa take care. Ṣùgbọ́n wọ́n wò pé ó yẹ káwọn tó extend the ìfẹ́ sáwọn èèyàn kan tí ò ní society. Ó wá dín nǹkan, ẹ wá bẹ̀rẹ̀ sí ní nílé wọn. Common sense tí mo lé gbogbo yín ò apply, màá sọ fún yín lénìí. Nígbà tí tá a fẹ́ protest ní ṣé August ni àbí September this year, last year ṣáà ń kó sí mi lẹ́nu ni, ọdún bíi kọ́dún ti lọ tán lójú mi. Tá a fẹ́ protest tí gbogbo èèyàn, gbogbo àwọn tó give announcement, ṣé ẹ mọ iye sọ́jà tẹ́ bá announce lẹ́nu pé ókè o ní under bridge Ìkẹjà lọ́la a fẹ́ block gbogbo ọ̀nà, à ń jẹ́ kí kankan work lẹ́kọ̀ọ́. Láti Àbújá ni wọ́n ti reinforce àwọn sójà wá tí wọ́n kó sí gbogbo under bridge Ìkẹjà, gbogbo ọ̀nà Kòròdú wọ́n kó sójà sí. Ṣùgbọ́n sáwọn Alhaji Oríyọmí announce pé àwọn náà fẹ́ ṣe nǹkan ni, síjọba sọ pé àwọn ò gbọ́. Ṣùgbọ́n tó yẹ kí protest náà bá announce pé àwọn fẹ́ ṣe, ẹ máa bẹ́ẹ̀ ṣe lè block wọn tí protest yẹn ò ní wáyé. Torí ẹ̀ mo ṣe ní ẹ máa apply common sense tẹ́ bá fẹ́ búyàn. Irú case tó ṣẹlẹ̀ yìí, ìjọba ló pa àwọn ọmọ kéékèèké tó kú ńbàdàn, gọ́fìmẹ̀ntì ló pa wọ́n, responsibility gọ́fìmẹ̀ntì ni. Tàti Anambra, responsibility gọ́fìmẹ̀ntì ni. Now èmi wá fẹ́ gba gọ́fìmẹ̀ntì níyànjú kí gọ́fìmẹ̀ntì ẹ̀ rí i pé wọn ò lè ṣe torí pé wọn ò ready láti take care anybody. Ẹ ní kí gọ́fìmẹ̀ntì bọ́ ta lọ́la kó announce pé káwọn aráàlú má ṣe charity fúnra wọn mọ́. Even ordinary cup of tea ẹ má bọ́ra yín mu mọ́. Kẹ́ ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀. Kẹ́ ẹ máa wá wò bóyá bí ìyẹn gan wà ní máa pa àwọn èèyàn kú sínú ilé. Ẹ máa wo ohun tí ó máa ṣẹlẹ̀. Pé látòní lọ ẹnìkan kan gbọ́dọ̀ wà responsible fún àfíàsí ẹnìkan kan mọ́, pé gọ́ọ̀mẹ̀ntì ló ní pé responsibility wọn ni ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀. Ìlú yìí ti kọjá bẹ́ẹ̀, àṣírí lẹ́gbẹ́ lẹ́nu mi lé nìyí. Torí ẹ̀ ni mo ṣe bẹ Ọlọ́run fún gbogbo àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí, k'Ọlọ́run bá wa tètè bòrò tùnú sí wọn lójú. Ká mọ̀ pé àṣìlú yà ni, ìlú la sì yà. Kì í ṣe ibi tá a wà ló yẹ ká wà. Ilẹ̀ tá a wà lórí rẹ̀ ilẹ̀ àjòjì ni, ilẹ̀ tí ì ṣe tiwa. Ilẹ̀ Nàìjíríà tá à ń pariwo yìí kì í ṣe tiwa. Àtàrà wa wá bẹ̀ ni àwọn tí wọ́n ń jọba ló ní, àwa wá ń yábẹ̀ gbé lọ́dọ̀ wọn ni. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ dọ́gbẹ́ gbàdúrà kékeré yìí fún àwọn tí ń fẹ́ tiwa àti àwọn alátìlẹyìn ètò wa yìí, pẹ̀lú àwọn tí wàhálà ṣẹlẹ̀ sí. K'Ọlọ́run ọba tó ní kápá ọlá kó ṣàánú gbogbo wa, kó má jẹ́ ká rí láburú mọ́ lórílẹ̀‐èdè yìí. Gbogbo wàhálà tí ó dé bá ní, tí
tí ó sọ ní dẹni yẹ̀yẹ́ kọ́lọ́ mọ́jẹ́ ó kàn wá. Oore níwọ̀n Táyìndé fi kọrin jọ sí pé rọra ṣe o fẹ́ni bọ́dì tó bá fẹ́ sóore. Orin ọ̀hún ló jẹ jáde yìí. Oore ló dìkà yìí. Oore ló dìkà yìí o. Bí ìlú àwọn bàbá wa kan ni tó ní pé oore ni wọn ó ṣe wọn ò ní ṣìkà ṣùgbọ́n tóore bá di ibi ìpàdé dọ̀hún o. Oore dibi Málájí Oríyọmí lọ́wọ́. Oore dibi Málájí Oríyọmí lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run tó fi wọ́n sínú wàhálà yìí òun náà ni ó yọ wọ́n kó ń bẹ̀ lágbára Ọlọ́run tóró lóore kò yẹ kó lóore kó kú sípò kà. Ẹ má jẹ́ kó lóore ó kú sípò kà lórí kéèsì tó wà nílẹ̀ yìí. Ẹ má jẹ́ kó lóore ó kú sípò kà. Ọlọ́run tí ó yọ wọ́n náà ló ní kí irú tó ṣẹlẹ̀ lánàá kó ṣẹlẹ̀ l'Àbújá. Àbí sáwọn Aláàjì Oríyọmí náà ló lọ sẹ́ẹ̀tì t'Àbújá àbáwọn náà sẹ́ẹ̀tì t'Anambra. So ìjọba ẹ ṣíjú àánú wò wọ́n òun àti Naomi ẹ jẹ́ wọn máa lọ lé wọn láyọ̀ àtàlàáfíà. Iṣẹ́ yín ni wọ́n fẹ́ ṣe. Wọ́n fẹ́ káwọn èèyàn ó dunnú. Òun ni wọ́n fi rí wàhálà yìí. Gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá lè dá láti mú ìbáwí wọn kẹ́ ẹ dẹ́kun fún wọn ẹ bá ní dẹ́kun. Abẹ̀yìn ni torí wọ́n ní odò olúwowo jìjì wowó odò olúwowo jìjì wowó òkú ajá kì í kú òkú àgbò kì í kàn odò olúwowo jìjì wowó. Ẹ bá ní dáríjì wọ́n ẹ foríjì wọ́n ìgbìyànjú pé kó lè da làwọn náà gbà pé at least àwọn ò ní máa jẹun kì í ti pé ebi ń pa Aláàjì Oríyọmí ebi ò pa Naomi àwọn àwọn kan náà fún àwọn ọmọ aláìní ní nǹkan kí inú tiwọn náà ó lè dùn fọ́dún ló yíwọ́ o. Gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá lè dá ìjọba ẹ bá ní ṣàánú wọn ẹ bá wa dín owó ọ̀jìyà wọn kù tàbí kẹ́ẹ̀tì ẹ̀ mọ́ fìyà jẹ wọ́n rárá. N táwa plead fún nìyẹn. Tẹ́ bá gbọ́ ohùn Aláàjì Oríyọmí Hamzat nínú fọ́nrán fídíò yẹn ẹ̀yin gan àánú abiyamọ máa ṣe yín. Àánú abiyamọ yóò ṣe yín lẹ́ẹ̀fì mọ̀ pé kì í ṣe nǹkan tán ṣe pé àbí wọ́n mọ̀ ṣe ni àbí wọ́n mọ̀ fẹ́ bà nǹkan jẹ́ ní ètò tí wọ́n ṣe rárá o. Àwọn náà wò pé at least kí ló lè dá. Orin Wasiu Ayinde yẹn ni mò ń sọ yìí. Ẹ bá wo fídíò tẹ́ ẹ̀ ń wò yìí fọ́tò Naomi náà ṣò ń bẹ̀. Kọ́lọ́ ṣàánú wa. Ìjọ tí Naomi gbé ètò yẹn dìde ìjọ yẹn rèé. It's Ibadan stone this time around. So ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ kú oríire o. This is me inviting every Ibadan child. We are targeting 5,000. That's our target. So once it's 5,000, we may not be able to accommodate. So first come first serve. Ìwọ ìyá tó ń gbọ́ mi, ìwọ bàbá tó ń tẹ̀ ń gbọ́ mi. Ẹ jẹ́ ká máa fi ọ̀hún sí balance wọn sí. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ̀ ń gbọ́ mi. Àsìkò ní fún yín láti rí pé àwọn ọmọ yín wọ́n dára yá, wọ́n jẹ, wọ́n mu. I love children. I love being around children. There's just something about them. Their purity. Naomi ló sọ̀rọ̀ yìí o. You can't find children hating on another person. They are those children. And so because of that,
let's come together and support them. We are going to Ibadan this time. It's actually, I must say that Ibadan is the biggest and largest city that we have been to in Southwest. So it's a first of its kind for us. Yes, we've done several outreaches, but this time around it's Ibadan. And you know, we are ó ti ṣe káàkiri kò ṣe máa ṣe o come through and come kò dẹ̀ sí problem gbogbo tó ti ṣe bọ̀ wọ́n pé Ìbàdàn ìlú tó tóbi ni about the venue. gbogbo aládé mọ́ kéèsì Ìbàdàn We are pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn yẹn ní bàbá wọn ti sá lọ Islamic high school. Back tí ò sí bàbá that's why we tó jẹ́ pé ìyá kan kó wọn kiri ní ìyá kan ọmọ mẹ́jọ bàbá mẹ́jọ ló kún Ìbàdàn kì í sọ̀rọ̀ awẹ́wà wọ́n gbọ́ àwọn ọmọ yìí náà ọmọ ni wọ́n ṣé kò yẹ káwọn náà gbádùn ni. So ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ kú oríire o. This is me inviting. ṣẹ́tìrì báyìí tó ṣe nìyẹn tó di wàhálà sí lọ́rùn. ẹ máa gbọ́ experience tí Isaac àbúrò Fáyọ̀ṣe Mr. Isaac àbúrò governor former governor Ekiti State ẹ gbọ́ experience tiẹ̀ náà lè má fi mọ̀. Stampede in Ibadan, 35 people gone. The woman that is just trying to help, trying to make people happy. In the process of making people happy, 35 people die. Again, in Abuja today, Holy Trinity Church, Catholic Church, stampede, 10 people don't buy again today. mẹ́wàá Where they are sharing Christmas food, Christmas rice, and all. In Anambra today again, 10 people don't buy where they are trying to share Christmas rice and chicken. Now, to give people or to call people together to share food with them is increasingly difficult. It is very difficult now. I went to Wuse Market yesterday just to count 10K and give to like 20 people. When I got there, when I tried to even bring out the money that I want to give people, if you see the way they try to collect the money, I quickly enter my car. I left. All this happening is showing that there is big poverty in the land. People are hungry. People are so hungry. Government, I beg, do something. ṣe gbọ́ nǹkan tó sọ ṣe ti gbọ́ báyìí torí ẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé Alhaji Oríyọmí Hamzat kò yẹ kó ṣe gbá kò yẹ kó ṣàwo kìnìkan mo fẹ́ kẹ́ ẹ rò ó dáadáa gbogbo ohun téèyàn ó bá sọ láyé ẹ má ti torí pé ẹ ní opportunity àti sọ̀rọ̀ ẹ máa apply common sense sí kó lè bá a nítumọ̀ létí àwọn tí ń gbọ́ kó lè nítumọ̀ ẹ máa wà considerate ẹ máa wà considerate Nigerian system ó yàtọ̀ síbi tẹ́ wà ó ibi tẹ́yìn wà yẹn àlùjànnà ni wàláì kò sí nǹkan míì tá a lè pè tó ju àlùjànnà lọ ìlú tó mẹ́tò ibi kò sétò tó bá kíw jù láàrin èrò wọ́n lè yọ fóònù mẹ́ lára sáà ń ṣe bẹ́ẹ̀ fún yín lóyìnbó wàá máa mójútó owó tó fẹ́ fi mọ́tò wàá tún máa mójútó fóònù wàá máa mójútó orí ara rẹ gan ká má bẹ kú òǹbẹ all these things là ń fèsì ní Nàìjíríà lójoojúmọ́ tẹ bá tilẹ̀kùn lẹ́yìn ẹ láti tó jí nìkan bí wọ́n wà lóru kẹ́tọ́ lọ wò bóyá lẹ́kùn yín ò sí ṣíṣílẹ̀ kó má jẹ́ pé nínú àwọn tẹ́jọ sùn sínú ilé ẹnìkan tó ti gba bọ̀dẹ̀ tó lọ sílẹ̀kùn yín lẹ̀ lóru fáwọn tí ó wọlé wá gé orí yín so ibi táwa wà lọ́wọ́lọ́wọ́ bó ṣe rí nìyẹn torí ẹ̀ la fi ń clamor fún kí Yorùbá ó gba independent so that a bọ́ kúrò nínú wàhálà ká má máa ro oorun sùn tá a wà ìdí nìyẹn. Alhaji ti ṣe mistake rí náà. Alhaji. so kò ní jù báyẹn lọ mo kàn ní pé kí mọ́tò yẹn wá ká fi ṣe clarity fún gbogbo àwọn cases tó ṣẹlẹ̀ káàkiri ní Nàìjíríà. Alhaji Oríyọmí ọlọ́ọ̀bá láàánú yóò bòròrò tùnú sí i lójú yóò dá iná padà sílé yín láyọ̀ àtàláfíà àti Naomi. Eléyìí tí mo fẹ́ sọ
àwa náà ta dúró àwọn kan náà ní ran àwa náà lọ́wọ́ kẹ́lẹ́ bá mọ̀ àwọn kan ní ṣagbátẹrù gbogbo nǹkan tẹ́rí tá à ń ṣe yìí gbogbo àwọn tí wọ́n ń ṣagbátẹrù fún wa káwa ní láàtọ́ pé nǹkan kan ṣe wá kan sọ ní nǹkan mí pé wọ́n fẹ́ lò wá ní ẹ ti gẹ́ẹ̀tì pọ́ìntì yẹn pé wọ́n fẹ́ fi wọ́n ṣe nǹkan ní rárá a ní súnra wa jẹ́ ìdí tó lọ́n fi kó wa papọ̀ mọ́ra wa nìyẹn ká lè mọ ríra wa ràn lọ́wọ́ kí wọ́n aréyàn kan tí ó promise mi ní bag of rice fún Christmas pé kí n gba chicken kí n gbà kí wọ́n á ní nígbà ní Nàìjíríà tá a wà yìí tó jẹ́ pé mi díẹ̀ tí lágbẹ̀kẹ̀lé kankan fún Christmas tí ń bọ̀ gan kò sí ìsápẹ̀kẹ̀lé àtàwọn ìyàwó mi ti dúró sí mẹ́rin tó ti ń bá mi fà pé kí la ní sùúrù Ọlọ́run ṣe ìyanu ni mo ń sọ fún ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe torí pé àwọn ò lè bọ́ sójú títì ká máa tọrọ gbà á mọ̀ pé Ọlọ́run ó ṣe náà la nígbàgbọ́ that's it tó ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ká fèrè pàdé.